ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT ẹ kú bójú ọjọ́ ṣe rí mi ò kí máa ń ṣe kinní bò máa ṣe mi láì kéèyàn máa fi ọwọ́ lágbáyàn lójú especially ní ìlú tó bá ní òfin tó jẹ́ pé freedom of speech ẹ̀yin ẹ̀sìn tó kù ẹ rí ohun tí àwọn ẹlẹ́sìn kan ṣe nílọrin ẹ dákẹ́ nítorí pé ẹ fi pé kò kàn yín ìṣẹ̀ṣe náà ń bájà even àwọn ẹlẹ́sìn gan tó lọ ṣerú nǹkan báyẹn ẹ mọ̀ pé nǹkan tí wọ́n ṣe ìmíì nínú yín mọ̀ pé nǹkan tí wọ́n ṣe ó wrong ṣùgbọ́n ẹ dákẹ́ ẹ̀yin ẹlẹ́sìn kìrìsìtẹ́nì ẹ dákẹ́ nítorí wípé ìṣẹ̀ṣe ni wọ́n ń bà fà wàláì ó ń bọ̀ wá kàn yín ibi tí àwọn pípù yìí mú kinní yìí lọ ó ń bọ̀ wá kàn yín ṣe mọ̀ pé wọn kì í ṣẹ̀ṣẹ̀ against àwọn nǹkan kan Davido ṣeré ó ṣorin tí ó kàn wọ́n tó ń ṣẹlẹ̀ nílùú everywhere ẹ wo bó ṣe attack ẹ̀ ó ń bọ̀ wá kàn yín gbogbo ẹ̀yin ẹ̀sìn tó kù tẹ́ dákẹ́ nítorí pé ẹ fi pé ìṣẹ̀ṣe náà ń bà fà ó ń bọ̀ wá kàn yín inú court tí wọ́n lọ láàárọ̀ yìí bí àwọn àfáà yẹn ṣe wà ń bẹ̀ mo expect ká rí àwọn kìrìsìtẹ́nì tó máa tẹ̀lé àwọn oníṣẹ̀ṣe lọ síbẹ̀ it doesn't matter pé ẹ̀sìn kan náà ń bà fà wàláì ṣe rí wọ́n ṣe tó bá scale through pẹ̀lú àwọn ìṣẹ̀ṣe ẹ̀yin christian wọ́n ń bọ̀ wá bá yín ó ń bọ̀ wá kàn yín ẹ lọ kọ nǹkan tí mò ń sọ yìí lẹ̀ àwọn pípù yìí ó ń bọ̀ wá kàn yín nínú irú àwọn eléyìí béèyàn bá fẹ́ wọn gan mo ọ̀rọ̀ wà nínú mi ó ń bọ̀ wá kàn yín ní àárọ̀ yìí àwọn òṣìṣẹ́ àwọn oníṣẹ̀ṣe ẹ dá wọn dá àbí wọ́n dá lọ sí ọ̀dọ̀rú àwọn ọlọ́pàá wọ́n lọ dádẹ́jọ́ ó ń bọ̀ wá kẹ̀yìn christian tẹ́ wà ní Ìlọrin wọ́n máa sọ fún yín pé ìlú Ìlọrin wọn ò gbúdọ̀ ṣe nǹkan kan ju mùsùlùmí ẹ lọ kọ́lẹ̀ tó bá yá gan wọ́n máa wọlé sí àwọn ìlú tó kù míì lára ó ń bọ̀ wá kàn yín ṣé wọ́n ti attack Davido wọ́n ní kó má kọrin eléyà ṣe ẹ mọ̀ pé nígbà kan ọmọ lọ́yà ọmọ Fẹ́mi Fálànà Faz nígbà kan wọ́n gbógun tì fídíò kan tó ṣe tí obìnrin kan wọ ìjáàb wọ́n gbógun tì ńgbà yẹn nítorí pé nítorí màmá yẹn ò kì í ṣe ọmọ àdé ó ní ẹ gbé lọ sí court òun náà fi bọ̀bọ́ yẹn lọ́rùn lẹ̀ wọ́n bá fa wàhálà ńgbà yẹn ó ní kó gbé òun lọ sí court òun náà fi dẹ̀ ó ń bọ̀ wá kàn yín tó bá yá ẹ wọṣọ kan wá sọ fún yín pé ẹ̀sìn ò gbà láyè kẹ́ má wọ̀ ẹ jẹ oúnjẹ kan wá sọ fún yín pé ẹ̀sìn ò gbà láyè kẹ́ má jẹ ó ń bọ̀ wá kàn yín ẹ wá gbẹ̀yìn oníṣẹ̀ṣe kẹ wá fi mọ̀ wípé ìṣẹ̀ṣe wà lọ́wọ́ yín kẹ dẹ̀ mọ̀ wípé Ọlọ́run ń bẹ bíi tàtijọ́ kẹ mọ̀ pé ewé ń jẹ́ egbò ń jẹ́ anybody tó bá ti dọ́dọ̀ yín tó bá lù yín ẹ ní láti lọ fẹjọ́ ẹ̀sùn ọlọ́pàá ẹ fún wọn ní àlùwò àlùkì ẹ fẹ́ sí wọn lára kán déédéé lọ kú àlùwò àlùkì kí mi máa dúró kó máa rùn ẹ kọ̀ rárá fẹ́ sí wọn lára ni ẹ fẹ́ sí wọn lára kójú wọn fọ́ kí wọ́n yarọ kí wọ́n délé kí wọ́n lọ máa wú ẹ kò bú sí wọn lára ẹ bú sínú afẹ́fẹ́ fún wọn ṣáwọn náà mọ mí ró ni ẹ ní láti lọ fẹjọ́ sùn anybody àjẹ́ wọn rí ẹnìkan rẹ́jẹ̀ lẹ́nu àjẹ́ tó bá rí gbá ló máa rá mi ẹ ní láti lu anybody ẹ ṣe sí ara yín wọ́n bá ti fọwọ́ kọ̀ yín báyìí àwọn ni kọ́ àlùwò ni àlùkìní kẹjẹ́ kí wọ́n délé kọ́ lọ máa wú kẹsẹ̀ wọn máa wú kójú wọn máa fọ́ wọ́n bá ti wá bá yín tó bá ti wá attack yín ń tẹ́ máa ṣe nìyẹn that religion supposed to be religion of people àwọn ò wà peaceful ẹ̀yin oníṣẹ̀ṣe tó bá ti dọ́dọ̀ yín àlùwò àlùkì ní kẹfún ẹ má lù wọ́n ẹ má tiẹ̀ jẹ́ kára owó yín dọ́wọ́ wọn rárá débi tó máa ní pé ẹ take laws into your hand wọ́n bá ti fọwọ́ gba yín bá ṣe ni kọ́ máa wú ẹ kọ̀ ra fẹ́ nǹkan sínú atẹ́gùn fún wọn kójú wọn máa fọ́ kétí wọn máa di kọ́ máa gbọ́ òórùn mọ́ títí wọ́n máa fi lọ títí tó máa fi wọnú iná ṣé ni wọ́n burú ni ẹ̀yin tó kù tẹ́ dákẹ́ ẹ̀yin ẹlẹ́sìn tó kù ó sì ń bọ̀ wá kàn yín ní nǹkan táwọn pípù yìí mú dání ó ń bọ̀ wá kàn yín bẹ́ẹ̀ ni mo sọ fún yín ó ń bọ̀ wá kàn yín that religion is a religion of peace fún àwọn tó bá mọ religion yẹn dáadáa àwọn tó bá mọ religion yẹn dáadáa tó dẹ̀ ń tọ́ ní ọ̀nà tó tọ́ àti òdodo religion of peace ni bá àwọn eléyìí àlùwò àlùkì ni ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ̀yin náà ṣe bí ewé àtegbò ni ẹ dẹ̀ mọ̀ pé ewé ń jẹ́ ègbò sì ń jẹ́ àlùwò àlùkì ni ẹ má bẹ́ẹ̀ ní kọ́kọ́ jà ẹ má bẹ́ẹ̀ ní kọ́kọ́ jà ṣé wọ́n refuse láti wà peaceful ẹ kọ́ wọn bí èèyàn ṣe máa ń wà peaceful ẹ kọ́ wọn bí religion yẹn pé kò ń ṣe bọ́nà Ọlọ́run ṣe fi sílẹ̀ Ọlọ́run ní pé kó accommodate everything kọ́ everybody ní
àwọn kọ́ ló máa ṣe ìdájọ́ Ọlọ́run. Ire o, dàbọ̀.